oore ni wọ́n lé mi lọ bá gbogbo èébú tó oore $10 àti ọlọ́run gba 5 naira lọ́wọ́ mi ọlọ́run sì wá fún mi 100 naira dípò 5 naira àti ìyànjú ìyàn lọ láyé àti àwọn tí ọlọ́run ṣàánú bẹ láyé tààrà àbójúpẹ́ ọlọ́run níyẹn gẹ́gẹ́ kọ́ ni oore tí mo ní wọn lé mi lé o ọ̀tọ̀ nìyẹn mi ní sọ yẹn lórí afẹ́fẹ́ kó dàbí yẹn bí mi ní sọ ẹ̀rí ìdánwò láì fámìlì ìyá mi lóko wọn sọ kírísítẹ̀nì gbogbo wọn fà tí bá lọ lọlídé lọ́dọ̀ wọn wọ́n tún mú mi lẹ́yìn èmi ọmọ àfà wọ́n tún mú mi lẹ́yìn àjọ lọ chọ́ọ̀chì kírísímàsì wọn ni ọ̀pọ̀ nǹkan ni mo gbọ́yé látara bẹ̀ olójú ọdún táwọn kan ní chọ́ọ̀chì tí mi ò mọ̀ nígbà tó wà kékeré pàápàá nígbà tó wà ní primary school kódà wọ́n fi mí ṣe choir master náà títí Islam náà bá sọ dé èmi náà wọ́n tún pèpè wá kọrin ti Islam èmi náà wọ́n tún pèpè kí n bá lọ kọrin ní chọ́ọ̀chì kí ni tí mo bá lọ tí mo bá bọ̀ ni pé ẹja gbáyé àlàáfíà àwọn kan ò ṣe Islam wọn ò ṣe Christianity kò sí traditionalist ìlú wọn they are living fine wọ́n gbé lálàáfíà wọ́n gbáyé fọkànbalẹ̀ kí ló dé ta fẹ́ fara nira wa ẹ̀rí àwọn èèyàn kan jẹ́ jọ́yìn fídíò mi jọ́yìn fọ́ìsì mi ẹ̀yin tẹ́ bá fẹ́ràn Ọlọ́run lára mi dénú ẹ dákun ẹ̀yìn náà wọn àwọn pàǹtí èèyàn ìjọ tí èèyàn nu ẹ̀yìn ẹ̀yìn náà wọn gbogbo tí a bá ní wọn sọ kájọba ìtọ́nu wọn lọ sọ dàkọ bẹ́sù bá sọ bí sèpáàní bá sọ̀rọ̀ jáde sèpáàní tí bá sọ̀rọ̀ jáde ẹ gbà pé wọ́n nípa ní tí wọ́n dùn mí lára àwọn èèyàn ni pé wọ́n yín fún àyírò wà náà pọ̀ mọ́ ìdí kánì get result bẹ́ẹ̀ bá yẹn tó ti bá sọ kẹ́kẹ́ lọ́wọ́ péjì tó fi post kí ni fi post kí ni fi péjì yẹn ṣe é bọ̀ látàná kó tó gbòdì tẹ́ ẹ bá ti mọ kí fi ṣe é bọ̀ látàná kó tó dè ní get result gbogbo kẹjọ yìí orúkọ kẹjọ ìjọyìn fídíò kẹjọ ìjọyìn ọdíò kọkànzó iṣẹ́ tọ́lọ̀ fún wọn nu wọn làkọ́ dídá rà ánàlì jahannam kẹfì wọn bí nàìjíríà nígbà tí islam kúrú bọ́lá ẹ̀fọ́ òun nàbíyà wọn làwọn àwọn olè tí èjì náà sì lo ayé wọn dandan tí wọ́n fi kó bẹ̀rù ibi wọn bá ti sọ ẹbí tẹ́ bá lè bá mi dá wọn lóhùn ẹ dá wọn lóhùn bẹ́ẹ̀ bá lè dá wọn lóhùn ẹ̀kan kọ́ síbẹ̀ pé ọlọ́wọ́ sọ lẹ́sàn nítorí sọ ìtọ́ bá jẹ́ dáadáa ọgbẹ̀sán bọ́ bá jábù ọgbẹ̀sán kò ṣe kìíní gbogbo ẹ̀yin tẹ́jú olólùfẹ́ mi ẹni ọ̀rọ̀ tẹ́ ẹ bá rí tó bá kọ lù yín ó lè wá ní twisting ó lè wá ní cut and sew ó lè wá ní editing ẹni tó bá jẹ́ olólùfẹ́ mi yóò gbà mí gbọ́ lódodo wípé ńlọ́dọ̀ fi bá ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ìyàwó Aisha ní Quran fi sọ wípé wà lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ yìí tún mú kí ló dé nígbà tẹ́yìn gbọ́ tẹ́yìn ò sọ pé àdàbò kanu nàlí irọ́ gidi lélẹ̀ ẹni tó mi pé àwọn èèyàn kan gbẹ̀sẹ̀ níbi pé kẹ́kẹ́ rí kẹ́kẹ́ ti gbàgbọ́ pé bó ṣe nínú ó lè wà lọ́wọ́ twisting iṣẹ́ tọ́lọ̀ fi rán kálukú kúrò ní lakọ́dé dára ánàlì jahannam àkíyèsí àwọn èèyàn kan torí pé iná jahannam yóò jẹ gbogbo tíyẹn àtàyè àtọ̀ làwọn kò dúró láyé fọwọ́ dàbí à lọ́lọ́kàn máa fi ronú pé ọ̀la ń bẹ̀ làwọn ayé ní láyé sọ̀rọ̀ dàbí à lọ́lọ́jú wọn fi rí ti àwọn ẹni ọlọ́run rí làwọn adáàbò ní láyé sọ̀rọ̀ wọn létí wọn fi gbọ́rọ̀ láyé kàkà láyé bí ẹranko ni wọ́n yí báyìí wọ́n lọ́dún kúrò ní wọn afọ́nufọ́ra ni wọ́n má tó sọnù jẹ́ lọ́pọ̀lọ́ wọn láyé kàkà tó bá wá rí bẹ́ẹ̀ ibi Ọlọ́run gbé mi dé mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ibi tí mo tún lọ tí mi ò mọ̀ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run oore ni oore ni ìdílé wà dé iná oore ni oore kọ́ àwọn àgbẹ̀ bẹ́ẹ̀ ni ká tó sáré bẹ́ẹ̀ ni ká máa pẹ́ bẹ́ẹ̀ ni ẹ ò ní lé wa. mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run lé mi débi oore ní sọ́jáde wàláyé Ọlọ́run lé mi débi ọ̀tá lé mi débi oore láàrin oore lé mi oore tí ọ̀ máa yíwo dání orí tẹ́lẹ̀ kan ò ní mọ̀ àfìgbà ọ̀tá lébi débi. àníbi ẹlẹ́wàdé yìí náà oore ni àwọn máa pé bẹ́ẹ̀ ni ká tó sáré bẹ́ẹ̀ ni ká máa pé bẹ́ẹ̀ ni ẹ ò ní lé wa. àfàṣà tí kọrinkọrin làákàyè pọ̀ làákàyè náà ò ní bàjẹ́ láàbàdé. ẹ wá rí ìrìn àjò mi lọ sí UK mo ta kankan ni gbogbo ẹni tí mi lè ṣe wá sí fún yẹn mọ́ ní weekend tí ń bẹ lọ́ọ̀kan yìí pápá jùlọ ẹ̀yin ìyá wa kan ní bá ní àrùn 35 days tí mi ò ní lè wá mo tọrọ àforíjì kò sínú tí mo plan tí mo fi kó Nàìjíríà tẹ́lẹ̀ bẹ̀tì ìgbà tí mo débẹ̀ náà ni wá sí iye ọlọ́tọ̀ lọ́sì ìjọba ìtàkùn wàìzín adẹ̀ní emergency meeting nílùú Ìbàdàn ló jẹ́ change ticket mi tí mo fi sáré dé pé kí n wá business yẹn dẹ́n ìjọba tó ní nǹkan kan pè mí fún ló gbogbo méjèèjì mo rò tí mo fi change ticket tí mo fi sáré dé ẹ wá ní gbogbo ẹ̀yin tẹ́ gbà mí lálejò nílẹ̀ UK má dùn gan-an máa ní ẹ̀mí ọmọ kakínní òun èmi ẹ̀dá gbọ́ ẹ o lọ́kà mọ́lẹ̀ òkú sílọ̀ mi o ó níbi èmi ti kó obi tán kù sí ọmọ kakínní ní tọ́mọ gbogbo àà ó wà tó báyìí sọ́tọ́ báyìí àṣẹ ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ lè gba ẹlẹ́gbà tí kìíní ní tó ìjọ tí ọ̀gá nù pálí báyìí àti ọlọ́run sẹ́sẹ́ bí sẹ́sẹ́ àwọn ẹni rẹ̀ mi ìyẹn gẹ́gẹ́ kọ́ ní ọ̀rọ̀ tí mo ní wọn lébi dé o ọ̀tọ̀ nìyẹn mi ní sọ yẹn lórí afẹ́fẹ́ kó dàbí yẹn bí mi ní sọ bẹ̀tẹ̀ ẹ̀rí ìdánwò láìpẹ́ oore ni wọ́n lé mi lọ bá gbogbo èébú tó oore $10 alihamudulilayi àti báyìí bí náà kábàlì kan ní ti ṣe ìbò sí ẹ̀yin tẹ́ gbà mí lálejò pàápàá jùlọ bàbá wa alimam ní Manchester kí n tó ń jọ́ kí mo ti àná sí pé mo lọ wá sí náà ti fún mi ní lákọ́bù ìmáàmù Manchester ìmáàmù tí ò ní mọ́sálásí alihamudulilayi bá kírun ní Manchester bá kírun ní Central Mosque ibẹ̀lẹ̀ kan péré ó ti wọnú tán mo kírun yìí ti fún wọn ní Amẹ́ríkà ó ti wọnú tán gbogbo ẹ̀ ìtàn náà ní bá lọ. bàbá wa Ajíkanlé àgbà Fadilatu Sheikh Al-Imam Ajíkanlé ní Manchester ọkọ ìyá onísàdá kí ó máa ń da kéèyàn ọmọ ní obìnrin àlùbáríkà níyàwó wàláhì ìyá onísàdá kí ìyá olóríire kí n tó jí láàárọ̀ ó jẹ́ ti kálẹ̀ gèdèdè ó jẹ́ máa ń yà mí lẹ́nu gbogbo bá lọ UK àti Amẹ́ríkà
ẹran tí wọ́n kó fún yẹn gan ẹran yẹn gan ti tó ń jẹ lọ́tọ̀ ẹ̀yin ń fowó rẹ̀ ẹran yẹn léyìí pọ̀ wọ́n gbóná àwùjọ kàrà yìí tí ló ti wálẹ̀ juice ló ti wálẹ̀ bẹ́ẹ̀ bá tẹ̀ bẹ́ UK ó lè jẹun ẹ̀mẹ́ta kí ló fà òtútù kì í jẹ́ kí ibi ọ̀pá yẹn gbogbo tí òun múnú ẹ̀dùn ló mọ̀ síbẹ̀ ìyàwó sàdá kí ẹ̀mẹ́ta ní fọ́ọ̀sì ní jẹun bàbá wa jíkanlé ànígbà táwa òkúkú lẹ́sàn lọ́wọ́dọ̀ ta lè sáyẹ̀sẹ̀. mo wá sẹ́rí ọ̀rọ̀ sọ́dọ̀ ọ̀rọ̀ bìlẹ̀ álámì náà ọba ẹ̀dá ọba ẹ̀dá o. ní yóò sàn yín lẹ̀. àmì o ọlọ́run tó ní yóò san ilẹ̀ san ọlọ́run tó ní yóò san ilẹ̀ san ọlọ́run tó ní yóò san ilẹ̀ san ọlọ́run tó ní yóò san ilẹ̀ san. àdúrà tẹ́ ṣe fún mi ní Manchester mi ò tí ì délé kọjá ọjọ́ kan tó fi gbà àti ọlọ́run gba 5 naira lọ́wọ́ mi ọlọ́run sì wá fún mi 100 naira dípò 5 naira àṣẹ ìyànjú ìyàn lọ láyé àṣẹ àwọn tí ọlọ́run ṣàánú bẹ láyé tààrà àmójúpẹ́ ọlọ́run oore ni o. oore ni ibi ẹlẹ́wàdé iná oore ni àwọn pé bẹ́ẹ̀ ni ká tó sáré lẹ́ni ká mọ̀ pé bẹ́ẹ̀ ni ẹ ò ní lé wa. ẹgbẹ́ náà Muslim Association of Nigeria àwọn ni wọ́n kọ́ mọ́sálásí multi-billion pounds mosque ni wọ́n kọ́ lọ ní Oaken Road ní London wọ́n wá ń ṣe ìgbowó kíkọ́ mọ́sálásí yẹn eléyìí tí wọ́n fi bẹ̀rẹ̀ bàbá wa tí wọ́n jẹ́ Amina Emma Kano ni wọ́n jọ bẹ̀rẹ̀ fundraising yẹn ní last year wọ́n mú wa invited but mi ò tàgbà yẹn wà ní wúrà ní òjẹ́ kí n lọ síbi ti last year wọ́n wá ń ṣe láti ìlú kan sí ìlú kan country kan sí country kan ó kan Manchester ni man fi pè mí pẹ̀lú ìrànlọ́wọ́ bàbá wa Jíkanlé àti pẹ̀lú ìrànlọ́wọ́ president man Muslim Association of Nigeria yẹ brother Tujeli lọ́dàdàpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín brother Tujeli mo tún lọ lé ẹ̀tọ́ wọn sí ní lápò kí ló dé 15 years ago kò síbi tẹ́mi tí ń lọ sí wáàsí tí mi ò kí announce orí program mi mo tún máa announce pé wáàsí bẹ́ẹ̀ bí báyìí o wáàsí bẹ́ẹ̀ bí báyìí o àmọ́ nígbà alábòsí ti síwájú ọmọ dọ́dọ̀ yá ẹ̀ wọ́n twist gbogbo ọ̀rọ̀ mi bẹ̀tọ̀ ọ̀rọ̀ ń bọ̀ lórí yẹn kò tó àsìkò màá padà ṣàlàyé lórí gbogbo tó rújú àti gbogbo nǹkan tí ìbọnú ara wọn ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ kódà ẹni tó ṣépè fún mi ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ kò ń sàsìkò yìí ẹja tẹ́kùn fi àsìkò yìí lọ kí wọ́n tó sọ yí pé nǹkan kan ní ló bí nǹkan kan mo ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ fọ́gà mi dáadáa almarhum gọ́fúnà Isaac Abiola Ajimabi ọkùnrin jọkùnrin lọ ọkùnrin pọ̀ lọ́kùnrin Abiola Ajimabi pọ̀ nínú dáadáa wọ́n ti postmortem birthday níjẹta bí yẹn ò tiẹ̀ sínú ìlànà Islam èmi rántí pọ̀ ọ̀gá mi tí mo jẹ́ mọ́ láì ọ̀gá mi tó promote mi ọ̀gá mi tó fi mí sáàyè tó àdìkún tí ìdílé mi ò lè àdìkún sí fi mi ó ní gọ́fúnà Isaac Abiola Ajimabi láti táwọn èèyàn jáde ó ṣe kìnnì kan ó ṣe kìnnì kan ìbẹ̀rù èèyàn tó jẹ́ pé tí wọ́n bá dámọ̀ràn tẹ̀ máa kò lè débi tó wà lé ẹ̀yìn lè máa wọ bí àtẹ̀níwọ̀n ti máa ń ẹni tí ìṣèjọba wò ní wo pé òun protect authority jẹ́ ẹgbẹ́ fún òní bá a bá gbàgbé àná àdìrẹ́ nìkan àbáṣeré tó o bá fẹ́ ní ọ̀tá tí ó pọ̀ láyé lọ́dí ìgbòjọba mú ọ̀kan náà la fa wọ́n sọ fún mi wọ́n láwọn èèyàn mi kan ni wọ́n sọ pé akérògbà gómìnà ẹsẹ̀ yẹn rè nígbà tó di ìgbòjọba mú nígbà báyìí kò sí kankan fẹ́ nìkan mo wá ní kó dárúkọ ẹ̀ mo ní bí léèrè pé àjìtọ́ lọ tí ò tí ì lọ òní ìtàló fún ibi tó ń gbìyànjú èèyàn tí mo fún ní àjì bẹ́ẹ̀ láàrin ọdún mẹ́jọ mo fún yẹn 107 ní àjì ẹnì kejì tó dárúkọ bẹ́ẹ̀ pé ní ọ̀yàwó ẹ̀ sí ìkìtà lọ́dà 2 mílíọ̀nù lẹ́ẹ̀kẹ́ fi ọ̀pẹ́ jẹ ẹnì kẹta tó dárúkọ bẹ́ẹ̀ pé àjì tí àbúrò ìyàwó ẹ̀ lọ tí mo fún un tó fà àbúrò ìyàwó ẹ̀ kọ́ bọ́ọ̀lù sí adé yẹn àwọn kan wá wà níwọ̀n gbàtújẹ́ pé tó bá sì nǹkan fẹ́ nìkan wọ́n dọ̀ta ìyàwó wa àwọn kan wà jẹ́ wò pé ó ṣe ń pé tó ìpínlẹ̀ tí òpin dọ́dọ̀ tèmi olú ẹ̀ dọ̀ta wọn kò sí nǹkan kan ní ayé àwọn tó ṣe fún gan wọn ló ṣe ká tó wá sàmọ́ tọ́lọ́ jẹ pé kọ́wọ́ jà ọ̀rẹ́ dọ̀dọ̀ wọn tó bá wá rí bẹ́ẹ̀ gọ́ọ̀nà Isaac Abiola Ajimabi ti wáyé ó ti lọ ló jẹ́ kí n sọ ilé mo ń ṣiṣẹ́ lẹ́nu pẹ̀lú gọ́ọ̀nà Ṣèyí Mákindé tí mo bá gbàgbé gọ́ọ̀nà Ajimabi ó yẹ kí Ṣèyí Mákindé ọmọ ìlú àgbàgbé òun náà gbọ́ báyà a gbọ́dọ̀ torí ẹ̀ nígbàgbé àná ẹni ó bá torí ẹ̀ nígbàgbé àná ọ̀la òṣùwọ̀ fún gbogbo ẹni tí ọba máa ṣe àìdá nípa gọ́ọ̀nà Ajimabi kọ́mọ rántí pàwọn míì náà wà ní sàǹfààní láàyè gọ́ọ̀nà Ajimabi ẹni tí sin lọ́n tààrà ni àjọ tàwa fúláì mọ́ ìgbà lára kábà ni àjọ jẹun nínú àwòkán náà ní Ramadan ni ẹni tí ó bó ṣe lè ní voice tó lè ní action bẹ́ẹ̀ ló soft tó ní relationship Isaac Abiola Ajimabi ọkọ flori ó ti wáyé ó ti lọ Ajimabi ṣe má lè gbàgbé faraye àwáyé kù sí fọmọ àdámà Ọlọ́run bá wà kẹ́ wọn gbà bọ́. àmín Ọlọ́run bá wà kẹ́ wọn gbà bọ́ Ọlọ́run bá wà kẹ́ wọn gbà bọ́ àwáyé kù sí fọmọ àdámà Ọlọ́run bá wà kẹ́ wọn gbà bọ́. ní tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì tó o bá kọ 9 sílẹ̀ báyìí lọ́dọ̀ ẹni tó wà lọ́pọ̀ sí jẹ́ 6 lòun ìwọ lórí 9 olóore akéwùgbà gold ní gọ́fúnà Ajimabi olóore tó dúró tì mí níjọ́ tó le ní gọ́fúnà Ajimabi
ẹni tó nu omi jẹ́ kúrò lójú mi ní gọ́fúnà Ajímọ̀bí ẹni tó pa mí lẹ́rìn ayọ̀ ní gọ́fúnà Ajímọ̀bí ẹni tó fìfẹ́ bá mi lò tán yányá ní gọ́fúnà Ajímọ̀bí lọ́hìnmọ́ ọlọ́pọ̀ bá àgbàfọ́ rẹ̀ gbogbo tó fi sílẹ̀ ó bẹ̀rẹ̀ látòrí first lady Yawa Florence ọlọ́pàá ní mójútó gbogbo ọmọ tí wọ́n fi sílẹ̀ ó bẹ̀rẹ̀ látòrí Hajji Idris ọlọ́pàá mójútó èyí tó ti lọ síwájú màmá tó lọ tó ti padà sọ́dọ̀ ọlọ́run àwọn ọmọ ọlọ́run bá àgbàbọ̀ tiẹ̀ wá jẹ́ kí tiwa náà dáa láǹfààní kàlùkù